Ọlọ́run ẹ̀rù, Ọlọ́run alágbára, òun bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọlọ́run tó wà láàyè títí láì, àìkú, àìsá, àìdìbàjẹ́, àìtí, ọ̀kan lánàá, ọ̀kan lónìí, ọ̀kan náà títí ayérayé. Ọlọ́run ẹlẹ́rù níyì, Ọlọ́run alágbára. Olórí ẹ̀ kọ́ pé Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá àgbà, Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá àgbà. Ayé ò gbà rárá o, ó fọ̀rọ̀ sí ibùgbé. Ọ̀run ò gbà máa o, ó fàyè sàpótí tìṣẹ́. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá àgbà o, Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá àgbà o, Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá àgbà o. Ayé ò gbà rárá o, ó fọ̀rọ̀ sí ibùgbé. Ọ̀run ò gbà máa o, ó fàyè sàpótí tìṣẹ́. Ọlọ́run tó tóbi. Bẹ́ẹ̀ni, títóbi ni Ọlọ́run, agbára rẹ̀ kò yí padà. Gbogbo iṣẹ́ rẹ̀ ló jẹ́ kìkì ìyanu. Kò sóhun tí kò lè ṣe. Òun ni olùgbàlà, òun ni olùwòsàn, òun ni olùdáǹdè. Mo sọ fún yín pé ẹnìkan bá sọ pé òun já lágbára, ó ń tẹ́ra rẹ̀ jẹ ni o. Ọlọ́run nìkan ni alágbára. Jésù Kristi Olúwa nìkan ló ní gbogbo agbára lọ́wọ́. Bí ẹ bá rí èèyàn tó bá ní, tó lè pààyàn, tó lè sọ̀yàn dìdàkudà, tó lè bá tèèyàn jẹ́, tó ní oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ tó lè ṣèyàn léṣe. Tẹ́ wá ń pè é lálágbára, kì í ṣalágbára lórúkọ rẹ̀ ń jẹ́ o. Ìkà ènìyàn ni wọ́n ń perú wọn, wọ́n èyí ṣalágbára. Béèyàn bá lè di olúmọ̀yàn nínú, tàbó lè yàyàn ní wèrè, tàbó lè ṣe kéèyàn ó mọ̀rí bá ti ṣe é, tó lè fi òsì kọlu ènìyàn, tó ní tọ̀wọ́ mọ̀ bá òsì yìí títí ó fi kú. Tẹ́ wá ń perú wọn lálágbára, kì í ṣalágbára ni wọ́n. Ìkà ènìyàn ni orúkọ wọn jẹ́. Ìwé mímọ́ tí èmi gbé lọ́wọ́, ìkà ló pe irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Wọn ò kì í ṣe alágbára. Mi ò sọ pé òògùn ó lé lóògùn. Kódà ó tiẹ̀ lè léèyàn. Ó lè ní àwọn èèyàn tí ń ṣiṣẹ́ fún ọ tó lè rán níṣẹ́ ìkà. Ó lè sọ wípé ẹ bá mi gbé wọn pa, ẹ bá mi mú wọn, ẹ bá mi dá sẹ̀ríà fún wọn. Bẹ́ẹ̀ ni, ìyẹn ò tí ì sọ ẹ́ di alágbára. Orúkọ rẹ ò kì í ṣe alágbára, yín ò fi hàn pé o lágbára. Agbára kọ́ ló ní, ìkà òní tó ní. Ẹnìkan ṣoṣo tó jẹ́ alágbára tó ní gbogbo agbára lọ́wọ́, òun náà ni Ọlọ́run. Ó sì gbé ilé ọmọ rẹ̀ tí a ń pè ní Jésù Kristi lọ́wọ́. Jésù yìí sì sọ wípé gbogbo agbára lé ọ̀run àti ilé ayé ni a ti fi fún mi. Èyí ni lẹ́yìn tí ó kú tó jíǹde, tó gòkè rí ọ̀run. Ó wá sọ létí àwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé gbogbo agbára lé ọ̀run àti ilé ayé òun ni a ti fi fún òun. Alágbára ànádà wọ́n ti lọ. Àwọn tí halẹ̀ lánàá dà. Lórílẹ̀-èdè tá a wà nínú rẹ̀ yìí, a ti ní àwọn ìgbà kan tí àwọn kan ti ń ṣe alágbára. Ṣùgbọ́n lónìí wọn ò tiẹ̀ tí ì kú, ṣùgbọ́n kò ságbára lọ́dọ̀ wọn mọ́. Wọn ò tí ì kú, àwọn kan ti kú. Ṣùgbọ́n wọn kò tiẹ̀ tí ì kú. Kò sì sí agbára lọ́dọ̀ wọn mọ́. Ohun tí wọ́n ń rò pé àwọn ń pè ní agbára ó ti lọ. Àwọn ẹ̀dá kan wà
sú lọ́sàn-án gan agbára wọn fẹ́ẹ́ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí àwọn dà wọ́n ti lọ. torí náà kò sẹ́nìkan tó lè sọ wípé òun jẹ́ alágbára Olúwa nìkan lé alágbára. mo gbàdúrà fún ìwọ tí ò ń gbóhùn mi ní àkókò yìí pé agbára Ọlọ́run yóò wọ inú ayé rẹ lọ. agbára Ọlọ́run yóò ṣiṣẹ́ ìdáǹdè nínú ayé rẹ. agbára Ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ ayé rẹ. bí a bá rí alágbára kálágbára kan tó ń yọ ayé rẹ lẹ́nu. bí a bá rí alágbára kálágbára kan tó ń sọ pé mo lò ó gbé gbà. bí a bá rí àwọn èèyàn kan tí wọ́n ń gbéra wọn ní alágbára tí wọ́n ń jẹ gàba lé ọ lórí tí wọ́n náà ò ní rọ́nà àbáyọ. mo sọ tẹ́lẹ̀ ní alẹ́ yìí pé lórúkọ Jésù kí ipa wọn kó pín lórí ọ̀rọ̀ rẹ. mo gbàdúrà gbogbo àwọn ènìyàn ìkà tí wọ́n ń fira wọn ṣe alágbára lé ọ lórí lórúkọ Jésù kí wọn kó di yẹpẹrẹ. mo béèrè ìdójútì láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá kí ẹ̀mí mímọ́ Ọlọ́run kó dójútì wọ́n. kí agbára Ọlọ́run kó yẹpẹrẹ wọn kó wọ́ wọn nílẹ̀. nínú ìlú yìí kí ògo Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí fi ara hàn. gbogbo ẹ̀yin ọkàn tó ń gbóhùn mi gbogbo ẹ̀yin ọkàn tó ń fi ẹ̀mí bá mi lọ. mo wí pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì kí ọ̀rọ̀ rẹ kó yọrí sáyọ̀. kí ìlú yìí kó máa tẹ̀síwájú. mo lo àkókò yìí láti gbàdúrà fún àwọn bàbá tí wọ́n ń kọ́ ìlú yìí sòdì. mo wí pé lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ ó mọ̀ ọ́ ṣe. Olúwa yóò kọ́ yín mọ̀ ọ́ ṣe. àwọn tó bá ń fẹ́ kí ìlú dára ojúkojú láyé fi wò wọ́n torí wọ́n sọ pé lóòótọ́ ìlú ní kàlú. ẹ̀yin tẹ́ ń fẹ́ ìlọsíwájú nínú ìlú yìí ẹ̀yin tẹ́ ń fẹ́ àlàáfíà nínú ìlú yìí àlàáfíà yóò máa jẹ́ tiyín ìlọsíwájú yóò máa jẹ́ tiyín. bàbá rẹ nìkẹ́ni tá à ń gbógun tì bàbá rẹ nìkẹ́ni tá à ń ní lára bàbá rẹ nìkẹ́ni tá à ń yọ lẹ́nu nítorí pé ó fẹ́ àlàáfíà nínú ìlú yìí. mo wí pé lórúkọ Jésù kó gba àlàáfíà kó gba òmìnira kó gba ìdáǹdè kí ayọ̀ yín kó sì kó ògo ní fún Ọlọ́run lókè ọ̀rọ̀. mo ti ń sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa Ẹ́sítà ọmọbìnrin kan tí a ń pè ní Ẹ́sítà. mo ti sọ fún wa sẹ́yìn nípa ọba àti olórí rẹ̀ ọba tí a ń pè ní Aṣúérùsì àti olórí rẹ̀ tí ó sì ìwà hù olórí tó sì wà hù tí a fẹ́ mú yangàn ṣùgbọ́n tí ó kọ̀ tí kò jẹ́ kí a mú òun yangàn tó sọ wípé wọ́n ní kó wá jó kó wá fi ẹwà rẹ̀ hàn fún gbogbo àwọn lọ́balọ́ba ṣùgbọ́n ó kọ̀ nítorí pé ó dójú ti ọba. a sọ wípé kí a wá ẹlòmíràn láti dípò rẹ̀. mi ò fẹ́ pẹ́ lórí ìyẹn mọ́ torí pé mo ti ṣàlàyé nípa rẹ̀ sẹ́yìn fún ẹni tó bá lóore ọ̀fẹ́ láti gbọ́ nígbà tí mò ń sọ. ní ìsinsìnyí a ti wá kéde jákèjádò ní gbogbo orílẹ̀ tí ọba ti ń ṣe ìṣàkóso. lákòókò tí a wí yìí gbogbo orílẹ̀-èdè ayé ló wà lábẹ́ ọba Aṣúérùsì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan. gbogbo ìgbà lásán ìgbàlẹ̀mù ìgbà ní gbogbo nǹkan. alágbára lónìí tó bá dọ̀la ó lè ṣàìlágbára mọ́. báyìí ọ̀pọ̀lọpọ̀ ti rí nìyẹn bí ìgbà ìjọba kọ̀ọ̀kan ti rí nìyẹn. lónìí ẹ lè wà lọ́la ẹlòmíì ni ó wà. ibi mo dúró sí lónìí ẹnìkan ti wà ń bẹ̀. ọjọ́ tó ń bọ̀ tó jẹ́ wípé ẹlòmíì ni ó wà bí Ọlọ́run ò ṣètò rẹ̀ kẹ́nìkan wà lórí ilẹ̀ ayé kẹ́ríkẹ́sẹ́. Ọlọ́run nìkan ló ní gbogbo agbára. ọba Aṣúérùsì ló ń jọba lórí gbogbo ilẹ̀ ayé nígbà náà. ó nìkan ni kò ní alágàtà. gbogbo àwọn tó kù abẹ́ rẹ̀ ni wọ́n wà. ayé
aya rẹ̀ ló ṣe àṣìṣe tí a ní ká yan ẹlòmíì dípò. Ẹlòmíì tí wọ́n fẹ́ yàn dípò. Ètò tí a ṣe kalẹ̀ ni wípé ẹnikẹ́ni nínú àwọn obìnrin tí ó rẹwà kí a ṣà wọ́n jọ sí ààfin ẹ̀wò, kí a ṣà wọ́n jọ sí ààfin kí wọ́n máa mójútó wọn, kí a máa fi àwọn oúnjẹ àdídùn ọba ká máa fi tọ́jú wọn, ká máa fi àwọn nǹkan àlò, àwọn olóòórùn dídùn, àwọn òróró ìkúra olówó iyebíye ká máa fi tọ́jú wọn kí wọ́n fi lè dùn ún wò níwájú ọba. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn obìnrin tí a kó wá síwájú ẹni tó máa ṣe àmójútó wọn. Ẹ jẹ́ kí n kà láti inú ìwé mímọ́, ìwé Ẹ́sítà orí ìkejì. Lẹ́yìn nǹkan wọ̀nyí, nígbà tí ìbínú Aṣọ́rúsì ọba wá túká, ó rántí fásitì àti ohun tí ó ti ṣe àti àṣẹ tí a ti pa nítorí rẹ̀. Nígbà náà ni àwọn ọmọ ọ̀dọ́ba tí ń ṣe ìránṣẹ́ fún wípé jẹ́ kí á wá àwọn wúńdíá tí ó lé ẹwà fún ọba, kí ọba kí ó sì yan olórí ní gbogbo ìgbèríko ìjọba rẹ̀, kí wọn kí ó lè sa àwọn wúńdíá tó lé ẹwà jọ̀wọ́ sí Súsánì ààfin, sí ilé àwọn obìnrin, sí ọ̀dọ̀ Hegai ìwẹ̀fà ọba olùtọ́jú àwọn obìnrin, kí a sì fi èlò ìwẹ̀nùmọ́ wọn fún wọn, kí wúńdíá náà tí ó bá wu ọba kí ó jẹ ayaba ní ipò fásitì. Nǹkan náà sì dára lójú ọba, ó sì ṣe bẹ́ẹ̀. Ọkùnrin ará Júdà kan wà ní Súsánì àfi orúkọ ẹni tí jẹ́ Mọ́dékáì, ọmọ Jáírì, ọmọ Séméì, ọmọ Kíìsì, ará Bẹ́ńjámínì, ẹni tí a ti mú lọ láti Jerúsálẹ́mù pẹ̀lú ìgbèkùn, tí a kó lọ pẹ̀lú Jekonáyà ọba Júdà, tí Nebukadnesari ọba Bábélì ti kó lọ. Òun ni ó sì tọ́ Dásẹ̀ dàgbà. Èyí ni ní Ẹ́sítérì, ọmọbìnrin arákùnrin bàbá rẹ̀. Nítorí kò ní bàbá bẹ́ẹ̀ ni kò sì ní ìyá. Wọ́n jẹ́ náà sì lé ẹwà, ó sì dára láti wò. Ẹni tí nígbà tí bàbá àti ìyá rẹ̀ ti kú tán, Mọ́dékáì mú un ṣe ọmọbìnrin òun tìkára rẹ̀. Ó sì ṣe nígbà tí a gbọ́ òfin ọba àti àṣẹ rẹ̀, nígbà tí a sì sá ọ̀pọ̀lọpọ̀ wúńdíá jọ sí Súsánì ààfin sí ọwọ́ Hegai, a sì mú Ẹ́sítérì wá sí ilé ọba pẹ̀lú sí ọwọ́ Hegai olùtọ́jú àwọn obìnrin. Ìgbà tí mo ń ṣàlàyé lọ sẹ́yìn, ṣáájú àkókò yìí, mo ti kọ́kọ́ sọ̀rọ̀ nípa àwọn ọmọ tó jẹ́ wípé wọn ò ní ìyá tí wọn ò ní bàbá. Gbogbo ẹ̀yin tí bàbá tàbí ìyá yín fi kú, ẹ wà gẹ́gẹ́ bí ọmọ òrukàn. Bóyá wọ́n ti ẹ ti ń fi gágùn yín nímú, ẹ wà níbi tí kì í ṣe ọ̀dọ̀ bàbá yín tàbí ìyá yín lẹ wà. Mo wí lórúkọ Jésù, Olúwa yóò dá sí ọ̀rọ̀ yín o. Ọlọ́run tí ń sọ nígbà tí ń gbé ní ga, yóò gbé yín ga, yóò wò yín ṣe láàánú, yóò ràn yín lọ́wọ́. Ẹ wò ó, ìgbà kan ò tán lọ bí òréré. Ẹni ojú bá ń pọ́n lónìí ó máa rọ́jú o. Máa rọ́jú bó bá gbójú bá ń pọ́n lónìí, ọjọ́ ayọ̀ rẹ̀ ń bọ̀. Mo sọ tẹ́lẹ̀ rẹ̀ sínú ayé rẹ̀ lórúkọ Jésù, ọjọ́ ayọ̀ rẹ̀ ń bọ̀. Ẹ́sítà kò ní bàbá mọ́, kò ní ìyá mọ́. Mọ́dékáì ni bàbá tó ń tọ́jú Ẹ́sítà. Bàbá tó ń tọ́jú Ẹ́sítà yìí Gẹ̀símánù sí ní iṣẹ́ rẹ̀. Ẹ wò ó, Ọlọ́run ní gbé ní ga. Òun ní sọ ní di ẹni tí àwọn èèyàn ń fẹ́. Mo wí lórúkọ Jésù, Olúwa yóò gbé ọ̀gá. Ẹ̀mí mímọ́ yóò gbé ọ̀gá. Ẹ́sítà, nígbà tí à ń kó gbogbo àwọn obìnrin jọ, àwọn obìnrin tí àwọn obìnrin kan ṣoṣo, àwọn ẹyọ obìnrin kan ṣoṣo tó máa dípò àyàbá, ẹyọ obìnrin kan ṣoṣo ni wọ́n ń wá tó máa dípò àyàbá. Ibẹ̀ ni ẹ jẹ́ kí ẹ rọra hámà lẹ́nìí. Bó bá dìgbà mìíràn, màá tẹ̀síwájú. Ẹyọ obìnrin kan ṣoṣo ni à ń wá láti ṣe àyàbá, ṣùgbọ́n wọ́n sa ọ̀pọ̀lọpọ̀ ọmọge jọ. Àwọn
Súsánì ààfin wọ́n mọ̀ pọ̀ díẹ̀ ẹ̀yin náà máa pé tí a bá ní wọ́n fẹ́ ṣe interview fún yàn tàbí wọ́n fẹ́ gbà àwọn èèyàn kan ṣiṣẹ́ níbì kan tí a wá ní kí wọ́n kọ̀wé wá ẹ mọ iye èèyàn tí ó kọ̀wé lọ́pọ̀ ọ̀rọ̀ fẹ́ gbàṣẹ́ àbí bó bá jẹ́ wípé wọ́n ní wọ́n fẹ́ gbà àwọn èèyàn sí ipò kan ó dàtẹ́ ìmáwọn ilé ìwé gíga ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní wọ́n sì fẹ́ràn bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà péréte ni wọ́n mú nígbà tí a bá ní àwọn wá ẹnìkan ní ọ́fíìsì kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa kọ ìwé síbẹ̀ pé àwọn náà fẹ́ kí wọ́n mú wọn. Wọ́n á sì ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún gbogbo wọn. Eléyìí tí ó bá yege òun ni wọ́n mú wọlé. Ó gbàdúrà Ọlọ́run ó jẹ́ àyege. Olúwa jẹ́ kó o yege. Mo sọ lẹ́ẹ̀kan sí mo ní yàrá àdánwò la wà. Àwa tá à ń ṣẹ̀sìn nínú ayé. Ẹ mẹ́ta pépé mi sọ fún ìjọ sí o. Ọlọ́run ò béèrè ẹ̀sìn lọ́wọ́ ẹnì kankan. Òun gan ní tiẹ̀ ń sìn wá. Ẹ̀rí nígbà tójò ọ̀rọ̀ láàrin bí oṣù méjì mẹ́ta ẹ̀rí bó ṣe rí. Atúndé tí wọ́n ní yóò rọrọ̀ sẹ́yìn gbogbo wa múra kankan. Agbárímọ́sí àgbẹ̀ à ń ṣiṣẹ́ wa. Àwọn aláta ní ọmọ tójú àwọn rí nínú ọdún yìí. Àwọn alágbàdo ní ọmọ tójú àwọn kàn. Gbogbo ẹni tó gbin nǹkan ló dàbí ẹni pé wọ́n èyí ṣàgbẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ wọn ò ṣẹ̀ṣẹ̀ máa gbé òní Ọlọ́run ní sìn wá. Ọwọ́ wípé ó rọra dáwọ́ òjò dúró láàrin ijọ́ mélòó kan. Òní bó ṣe rí sí ẹnì kọ̀ọ̀kan wa. Ẹlẹ́gẹ̀ẹ́ wá jọ ní kóòrù. Ẹni bá lẹ́gẹ̀ẹ́ ní ọdún ọmọ kó ríru o. Òkè ọkọ rẹ̀ mọ́tò wá fowó rẹ̀ mú tí o. Wọ́n fowó rẹ̀ mú sìgá o. Kó lè kẹ́lé oko délé. Lórí bàbá tó ṣèyàn àjẹpá pààyàn òògùn. Ó yẹ kó fowó rẹ̀ ṣe nǹkan tó dà nínú kàyà bẹ̀rù ni. Ọlọ́run ní í sìn wá. Ọlọ́run ní í sìn wá rà ní ìwọ kọ́ lọ sí lọ́run. Aláfẹ́ sí lọ́run Ọlọ́run ló ń sìn bó ló ti ń sìn. Bó ló ṣe ń sìn. Òun ní í sìn wá. Ìrọ̀jò, ìrọ̀ òòrùn. Bí kan bá ilé yẹ tí a bá wa. Bí kan bá ilé yẹ nínú gbogbo bó ṣe ń ṣe fún wa. Tí wọ́n bá wa. Kò gbọ́dọ̀ dáwọ́ atẹ́gùn dúró láàrin ìṣẹ́jú kan. Tí wọ́n bá wa. Oòrùn ò gbọ́dọ̀ mú kọjá bó ti yẹ. Tí wọ́n bá wa. Kò gbọ́ bá ti fẹ́ báyẹn jà kò sí tí ò lè lo. Kò gbàdúrà Ọlọ́run ò ní bá wa jà. Ohun tí mo ń sọ fún ọ lélẹ́yìí. Yàrá àdánwò ni. Gbogbo ẹ̀sìn tá a láǹṣe yàrá àdánwò la wà. Àwọn tí wọ́n bá yege ni àwọn tí wọ́n bá dé ìjọba Ọlọ́run. Àwọn tó bá yege ló dé ìjọba Ọlọ́run. Gbogbo wa la jọ wà ní yàrá tá à ń ṣe ìtàfíìrù. Wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fẹ́mi àti ẹni. Olúwa mo gbàdúrà o. Wọ́n jẹ́ ṣàṣìnà nínú ayé yìí o. Olúwa mo gbàdúrà o. Wọ́n jẹ́ kí n wọlé máa sán nínú ayé yìí. Olúwa mo gbàdúrà o. Lẹ́yìn ìgbà tí n bá fayé yìí lẹ̀ jẹ́ ń dọ́dọ̀ rẹ sí mi. Torí àtẹ̀mí àti ẹ́ yàrá ìfọ̀rọ̀wánilẹ́nuwò lájọ wà. Yàrá àdánwò ni Olúwa ló ní rìsọ́ọ̀tì. Ẹ́sítà òun àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọge ni wọ́n kó jọ sí Súsánì ààfin. Ẹyẹ nìkan ṣoṣo lọ bá sì fẹ́ yàn láyàbá. Gbogbo wọn ni wọ́n wà ń bẹ̀, gbogbo wọn ni àjọ ń fún lórí ọ̀fẹ́. Gbogbo wọn ni wọ́n ní kí wọ́n fi sí ọ̀dọ̀ obìnrin tó máa tọ́jú wọn. Yóò máa fún wọn lóróró òkúra lóòrò dídùn. Wọ́n máa jẹun àfi ọba. Wọ́n máa gba ìtọ́jú nílé ọba. Gbogbo àǹfààní ni wọ́n ní. Ṣùgbọ́n ẹnìkan ṣoṣo ni wọ́n fẹ́ mú láàrin wọn tó máa jáyàbá. Ó kíyèsí pé bílé ayé tá a wà náà ti rí náà nù. Bílé ayé tá a wà ti rí náà. A pọ̀ gan-an. Olúkúlùkù ń ṣe tiẹ̀. Ọlọ́ya ń bọya. Onílẹ̀ ń bọlẹ̀. Ẹni lÓlúwa ń sin Olúwa. Àwọn kan tiẹ̀ ní òṣọ́lọ́run. Òṣọ́lọ́run kankan bìkan. Ẹ bá gbọ́ gírìrì lójú ọ̀run. Bàálù ló ń kọjá.
ṣùgbọ́n nígbà tó bá kan ti gbà tá a bá fayé ilé ó di tàwa Àṣàkẹ́ o. Ọ̀kan níyàn ọ̀kan náà ni ó dà. Jésù ní sọ wípé gbòòrò ní ojú ọ̀nà náà tó lọ síbi ìparun. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń bá ibẹ̀ lọ. Ó ní gbòòrò ní ojú ọ̀nà náà tó lọ síbi ìyè. Àwọn díẹ̀ ló ń rí. Àwọn díẹ̀ ló ń rí. Ó ní ẹ làkàkà láti gba ojú ọ̀nà kó tó wọlé. Màmá, dádì, ọba àjọkẹ́ ayé ni bá Mùsùlùmí ṣe wí o. Àṣàkẹ́ ọ̀run mu. Iye àwọn tó bá lè gba ọ̀nà tó ròyìn dé lọ́lẹ̀ débi ìyè. Jésù sì wí pé èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè. Kò sẹ́nikẹ́ni tó lè dé ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Ó ní kéde wọn lọ́nà tó ròyìn. Èèyàn mélòó ló ń gbàgbẹ́? Àwọn tó lọ sọ́ọ̀sì kan kì í ṣe pé kó wọn ní ń gbàgbẹ́. Bí a ṣe ń gbẹ́sẹ̀ kan sójú ọ̀nà tó rò ni wọ́n tó ń gbé ẹsẹ̀ gbọ̀nà gbòòrò lọ. Bẹ́ẹ̀ bá ní ọlọ́dẹ tó rò ní ìṣẹ́jú márùn-ún, ẹ̀yìn ọlọ́dẹ gbòòrò ní wákàtí mẹ́wàá. Ọba àjọkẹ́ yẹ Àṣàkẹ́ ọ̀run ni o. Gẹ́gẹ́ bí a ṣe kó ọ̀pọ̀lọpọ̀ jọ láti yàn ní ayaba ní Súsánì. Tó sì jẹ́ pé ẹyẹ nìkan ṣoṣo ni wọ́n ń wá láti jẹ́ ayaba. Ayaba ọmọ òkùnkùn nífẹ̀ẹ́ yẹ méjì kò ní lẹ́yìn méjì ẹyẹ nìkan ló ń fẹ́. Ṣùgbọ́n àwọn tí a rẹ̀ rò, àwọn tí a fowókọ́ lẹ̀, àwọn tí a ṣàjọ, wọ́n pọ̀ gan-an. Wọ́n pọ̀ gan-an. Jésù wípé ọ̀pọ̀ la pè díẹ̀ láàyàn. Ó tilẹ̀ tó sọ bòmíràn, ó lé ní ìṣáájú yóò tẹni ìkẹyìn, ẹni ìkẹyìn yóò tẹni iwájú. Ó tí mo sọ jinlẹ̀ púpọ̀, Olúwa bá jẹ́ kí wọ́n tó ń gbọ́ mi rí etí gbọ́ tó ń mú ọ lóye. Ayé tá a wà nínú rẹ̀ yìí, Ọlọ́run ní àwọn tiẹ̀ tó fẹ́ sà. Àjọ rẹ̀ ó lójú àwọn tí ó mú olùwàjọ́ kàbí lọ́wọ́ o. Nígbà tí a fẹ́ bí Jésù sínú ayé tó fẹ́ wá níwá ènìyàn, àní a ó sì máa pe orúkọ rẹ̀ ní Jésù nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ó lójú àwọn tí Jésù wá wá, àwọn tó jẹ́ ti Ọlọ́run ni. Jésù wípé ẹ̀yin kò lè gbọ́ ohùn mi nítorí bẹ́ẹ̀ kì í ṣe tèmi. Tẹ́ ẹ bá jẹ́ tọlọ́run ni ẹ bá gbọ́. Àwọn tí ń ṣe ti Ọlọ́run ní máa ń gbóhùn rẹ̀. Àwọn lòye Jésù máa ń yé. Ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ mà láwọn èèyàn olùwàdà kọ̀ọ̀kan ní wọn má jẹ́ ilé lẹ́rù. Díẹ̀ la máa yàn. Kì í ṣe Jésù tó wípé kì í tún ṣe gbogbo àwọn tí ń pè mí ní Olúwa ni yóò wọlé ìjọba ọ̀run. Bí kò ṣe kìkì àwọn tí ń ṣe fẹ́ bàbá mi ti ń bẹ lọ́run. Olúwa mo tó bẹ̀bẹ̀ kàní máa wọ́n yàgò. Ilé ayé tá a wà yìí fúngbà díẹ̀ ni o. Àjọ ń jẹ́ fàmí ni. Àjọ kí ayé ni àjọ ń jẹ́. Àtẹnigbẹ́ náà gbé àtẹnigbẹ́ ṣùgbọ́n. Àjọ ń jẹ́ ni. Kò bá gbogbo tó wù kó yàn. Ọlọ́run sọ lẹ́nu wù wá. Ṣùgbọ́n àkókò ń bọ̀ tó jẹ́ pé àwọn tó jẹ́ tiẹ̀ wọ́n kọjá síbi ìwò. Àwọn tí kì í ṣe tiẹ̀ wọ́n kọjá síbi ìyà. Nígbà tá a bá ń ka ìfẹ́ síta lọ, àwọn ibi ó já sí, àwọn ibi tó já sí, ayaba kan ṣoṣo la nílò. Ṣùgbọ́n a ti kó ọ̀pọ̀lọpọ̀ wọn bí àjọ báyìí láti mú ọ̀kan nínú wọn. Gbogbo wọn yóò lọ jẹ fàlàáfin. Ṣùgbọ́n ẹ̀rọ kan la nílò. Arákùnrin tàbí arábìnrin tó ń gbọ́ mi lálẹ́ o. Tó o bá fẹ́ wà nínú àwọn Àṣàkẹ́ tọ̀rọ̀, gẹ́gẹ́ báwọn ẹlẹ́sìn Mùsùlùmí ṣe máa ń wí pé àjọkẹ́ ayé Àṣàkẹ́ ọ̀run. Tó o bá fẹ́ wà láàrin àwọn Àṣàkẹ́ ọ̀run, èmi ò ní owódọ̀ ní ohun tí mo wí fún ọ ni pé gba Jésù lólúwa àti olùgbàlà rẹ. Gba Jésù ní olúwa àti olùgbàlà rẹ. Sọ fún
pé kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Kó gbogbo tó o ti ṣe sílẹ̀ tí ó lù ẹ̀ṣẹ̀. Tọ́rọ ìdáríjì lákòókò nítorí wípé o ò lè sọ ìgbà tí Olúwa yóò dé bá ọ lójijì. Ẹ̀bẹ̀ níbi tó wà yẹn pé Jésù Olúwa jọ̀wọ́ dáríjì mi. Èmi ò bá sọ̀rọ̀ ẹ sí ọ́. Mi ò bá sọ̀rọ̀ pé òun lọ ṣọ́ọ̀ṣì. Mi ò bá sọ̀rọ̀ pé òun lọ mọ́ṣáláṣí. Mo bí mo mọ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ iye, ọ̀rọ̀ ìjọba Ọlọ́run, ọ̀rọ̀ ìgbàlà ọkàn, ọ̀rọ̀ iye. Ó ní mo bá sọ iye lẹ́yìn ikú. Mo mọ ọ̀pọ̀lọpọ̀ tí mo bá tí wọ́n ti lọ, tí wọ́n ti fàyè yìí sílẹ̀. Àwọn kan wà tó yẹ pé mo máa ń yọ̀ wọ́n inú mi máa ń dùn láti rí wọn, wọ́n ti lọ. Ìjọ kan náà ni ó kàn wọ́n náà tí mo ń bá sọ̀rọ̀ yìí. Ìjọ kan náà ni ó kàn mí náà tí mo ń sọ. Ibo ló ń lọ lẹ́yìn ayé? Ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ ní ìkẹ́sẹ̀ pẹ̀lú ẹlẹ́ẹ̀dí mo wí. Ọ̀rọ̀ ìgbàlá kẹ́rọ̀ lọ́wọ́ ṣe pàtàkì. Ìjẹ́kọ̀ọ́ ní dára kó o bá Ọlọ́run bàjá. Kó o kó ẹ̀ṣẹ̀ sílẹ̀, kó o tọrọ ìdáríjì. Olúwa ṣàánú fún mi. Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Olúwa kọ orúkọ mi sínú ìwé ìyè rẹ̀. Jésù bí í ṣe ọ̀nà. Mo gbà ọ́ lólúwa àtẹnugbẹ̀là mi lónìí. Fi ẹ̀jẹ̀ rẹ pa ẹ̀ṣẹ̀ mi rẹ́. Ó bá lè ṣe gbogbo nǹkan tí mo wí fún ọ yìí. Ó kí ọkùnrin rẹ. Ó kí ọkùnrin rẹ.